Welcome to iSeen TV. Please like, share, comment, and subscribe. Thanks for watching. tó mo kí wa kábọ̀ sórí ìkànnì iSeen TV ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń wo ètò yìí lọ́wọ́lọ́wọ́ ẹ ṣé tẹ́ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà Ọọ̀ni of Ifẹ̀ Ọba Adéyẹyè ẹni ètò Ògúnwùsì Ọ̀jájá sẹ́kọ̀ndì bàbá mà ti sọ̀rọ̀ o ọ̀rọ̀ tí bàbá ìsọmọ ní kẹ́ wá gbọ́ bàbá ìsọ àwọn ọ̀rọ̀ ńláńlá àwọn ọ̀rọ̀ gbáǹkọ́gbì ni bàbá ìsọ lórí ọ̀rọ̀ ṣàríà náà ni bàbá ìsọ̀rọ̀ lé lórí mo ní ẹ sáré wá wo fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ pín kẹ́ẹ̀dẹ̀ dé gbogbo tó bá yẹ kó dé bàbá ìsọ àwọn ọ̀rọ̀ ńlá kan tó ń jà rìnrìn lọ́wọ́lọ́wọ́ mo ṣe ní ẹ̀yin èèyàn ẹ gbọ́dọ̀ gbọ́ eléyìí o ẹ gbọ́dọ̀ gbọ́ eléyìí ẹ jọ máa pín ètò yìí ẹ jẹ́ n sáré kà á lédè òyìnbó màá máa túmọ̀ rẹ̀ ni torí bàbá ìsọ àwọn gbáǹkọ́gbì tó ní agbára mo ṣe ní kẹ́yìn èèyàn wá gbọ́ lórí ọ̀rọ̀ ṣàríà ni bàbá ìsọ̀rọ̀ lé lórí pé nílẹ̀ Yorùbá o èèwọ̀ ni bẹ́ẹ̀ ni èèwọ̀ ó ní ṣàríà jẹ́ bàbá ìdẹ̀ wàá sọ ìdí tó ṣe jẹ́ èèwọ̀ nílẹ̀ Yorùbá mo ní ẹja mọ́ yin bàbá yìí ẹja yin bàbá yìí pọ̀ torí bàbá yìí dúró tán wọ́n jẹ́ kó yé Sultan of Sokoto wípé ṣàríà tẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí èèwọ̀ ló jẹ́ nílẹ̀ tiwa bàbá ìdẹ̀ ni ó wọ́n ṣe ṣàlàyé ìdí tó ṣe jẹ́ èèwọ̀ nílẹ̀ Yorùbá wípé a ní ẹlẹ́sìn kìrìsìtẹ́nì a ní mùsùlùmí a dẹ̀ ní àwọn ìṣẹ̀ǹbáyé píkẹ́rì kan wá dé kó mọ̀ sọ pé ẹ̀sìn tòun ló superior ẹ̀sìn tòun ló lágbára jù bó o ṣe o jẹni ńlọrọ̀ ẹ̀sìn tàwọn pé kò sí tó jọ pé ilẹ̀ Yorùbá jẹ́ ilẹ̀ tó accommodate tó gba àwọn èèyàn lẹ́ oríṣiríṣi ni kí kálukú wa gbọ́ oríṣiríṣi nílẹ̀ Yorùbá pé kò sí nǹkan tẹ́ ẹ gbé wá as long as tí o bá sáà ti àfẹ́tẹ̀ ọmọnìkejì bí ilẹ̀ Yorùbá ṣe wà nìyẹn o ẹ jẹ́ sáré wá máa tẹ̀ sójú ẹ̀ kẹ́ sáré gbọ́ nǹkan tí bàbá yìí sọ ẹ jẹ́ sáré gbọ́ ẹ jẹ́ sáré kà ká tètè máa gbọ́ nǹkan tí bàbá yìí sọ. The position of Ọọ̀ni of Ife, specifically Ọọ̀ni of Ife Ọba Adéyẹyè ní Ògúnwùsì Ọ̀jájá second on why Sharia law can not work in Yorùbá land. Ẹ bá gbọ́ n sáré kà dáadáa torí fẹ́ kẹ́yẹ èèyàn kẹ́ ṣíà ètò yìí gan ni ẹ ṣíà rẹ̀ jọ ẹ ṣíà rẹ̀ jẹ́ kó dé gbogbo tó bá yẹ kó dé. Number one, Yorùbá land is deeply pluralistic. That's tí bàbá sọ nìyẹn pé àkọ́kọ́ Yorùbá land is deeply pluralistic in the sense that pé wọ́n ní Yorùbá society has for century accommodated traditional religion, Christianity and Islam side by side. Imposing Sharia would disrupt the long-standing religion coexistence and peace. That is number one. Tí bàbá yẹn sọ ẹ rí pé ọ̀rọ̀ ńlá ni. Number two, tí bàbá tún sọ ni wípé wọ́n ní Yorùbá culture reject religion coercion. Ẹ jẹ́ n túmọ̀ rẹ̀ dáadáa. Wọ́n ní a core Yorùbá value is freedom of conscience. Faith is seen as a personal choice, something enforced by law or state power. Ẹ̀sìn kìí ṣe ìfipámúnigbà. Ṣé gbọ́ bí bàbá ṣe sọ? Pé ẹ̀sìn kìí ṣe pé ṣàríà kò sí ipá ní by fire by fire. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara State. Ẹ̀yin náà ẹ wo nǹkan tó ṣẹlẹ̀. Bí ká mọ̀ fi tipátipá ká mọ̀ sọ pé àwọn èèyàn fún pé bó o ṣẹ̀sìn wàhálà ńlá ni o ti kó sínú gálógálò ní Ọọ̀ni of Ife sọ wípé Yorùbá culture reject religious coercion. Ẹ lè máa fi ẹ̀sìn fi ipá kẹ́ máa fi ṣe. Number three tí bàbá ètò sọ ẹ jẹ́ sáré tẹ̀ sójú ẹ̀ wọ́n ní traditionally governance predate and override religious law. Ẹ jẹ́ nǹkan dáadáa wọ́n ní Yorùbá kingdom existed long before Islam and Christianity arrived. Customary law, àṣà àti ìṣe Yorùbá remained the foundation of traditional authority, not religion legal code. Ẹgbọ́n nǹkan tí bàbá tó sọ bẹ́ẹ̀ yẹn o pé not religion legal code. That is traditional governance predate and override religious law. Number four, ẹ mọ̀ gbọ́ kẹtùgbọ́n nǹkan tí bàbá yìí sọ ni mo ṣe ń sọ wípé àwọn àgbààgbà wa ti ń jí sí ojúṣe àwọn ọba wa wọ́n ti ń jí sójúṣe iná sì làwọn nǹkan tá à ń rí òun làwọn nǹkan tá à ń rí
pé wọ́n ti mọ̀ pé ráìtì wa wọ́n mọ̀ ní ìsìn táwọn sọ pé wọn ò mọ̀ àtàrà wa ni wọ́n ti mọ̀ òun náà náà dẹ̀ ṣe ń jáde tán jẹ́ kó mọ iye Sultan of Sokoto pé wá má fi nù mí o mo mọ̀ ọ́ jẹ o má fi nù mí rárá ẹ lè máa kó bọ́wọ́bọ́wọ́ kẹ máa kó bọ àwọn èèyàn wa lọ́wọ́ nítorí ẹ̀sìn kẹ máa gbọ́ ìmùsùn ní ẹja farabalẹ̀ ká máa gbọ́ nǹkan tí Ọọ̀ni of Ifẹ̀ sọ. Bàbá Ọ̀jájá kábíyèsí bàbá olórí aládé gbogbo kábíyèsí o. Number 4, Nigerian constitution is supreme. That's number 4. Baba said that Nigeria is a secular state. Any attempt to enforce Sharia as a state law in Yoruba land would conflict with the constitution which guarantees freedom of religion, equality before the law. Ìdí nìyẹn tí a ṣe lè gba Sharia láyè. Ẹ ti gbọ́ báyẹn ń sìn, ìdí tá a ṣe lè gba Sharia láyè nìyẹn. Bàbá sọ̀rọ̀ wọ́n ní Nigerian constitution is supreme because Nigeria is a secular state. Kì í ṣe kẹ́yìn kan wá dé kẹ́ mọ́ ní ẹ̀sìn tiyín ilé àwọn èèyàn gbọ́dọ̀ mọ́ gbà by fire by force pé kò sí ní tó jọ. Bàbá ti sọ̀rọ̀ o, wọ́n ní òsì tó jọ, wọ́n ní òsì tó jọ rárá. Kábíyèsí bàbá o, kábíyèsí o, lẹ́ni pé lè lágbára pọ̀. Nítàdé ń sọ náà nìyẹn káwọn bá wọn jáde tán. Tá bá ti ń jáde tán báyìí, ẹ rí i pé inú tiwa gó mọ́ dùn, inú wó mọ́ dùn. Torí àwọn nǹkan tó yẹ kí wọ́n tètè máa kọ̀ má fi nù mí ni a bá ti ń kọ́ àwọn náà lè mọ̀ kún òní mọ̀ tún gbé wá fún wa mọ́. Ṣùgbọ́n tá bá gbé nǹkan míì wá tẹ́pọ̀ àwọn àgbààgbà wa àwọn lọ́balọ́ba wa àwọn náà ń gbà. Ẹ̀sìn àjèjì ó lẹ̀sìn ìsìláàmù jẹ́ nílẹ̀ Yorùbá. Even ẹ̀sìn kìrìsìtẹ́nì àjèjì ló jẹ́. Ṣùgbọ́n eléyìí tó bá ti wá mú ìnira wá àfẹ́ tó bá ń sọ nìyẹn. Eléyìí tó bá ti mú ìnira wá fún àwọn èèyàn àfẹ́ torí ilẹ̀ Yorùbá ilẹ̀ àlàáfíà ni. Kábíyèsí ló sọ bẹ́ẹ̀ o, kábíyèsí bàbá o. Ẹ jẹ́ nǹkan number 5 tẹ́ gbọ́. Sharia is ethno-culturally rooted elsewhere. Bàbá sọ wọ́n ní Sharia developed within Arab Islamic socio-political history, not Yoruba civilization. Ṣé gbọ́ o, not Yoruba civilization. The Ọọ̀ni has emphasized that law must grow from indigenous value to be sustainable. Ṣé gbọ́ sìn, to be sustainable. Ṣé kó lágbára pọ̀. Number 6 tí bàbá tún sọ̀rọ̀ lé lórí ìdí tí bàbá ń sọ nìyẹn pé kò sí ní tó jọ sẹ́ẹ̀. Ìdí kẹfà ni pé risk of division and instability. Introducing Sharia would polarize community. Ṣé ń gbọ́? Create religious tension gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ ní Kwara State lọ́wọ́lọ́wọ́. Kò sí, ó máa create tension. Undermine unity in the southwest. Ṣé rí nsìn? Kò sí bí ó ṣe ní mú wàhálà wá. Bàbá sọ pé fẹ́ rárá, we don't want it. We don't want it. Yoruba land prioritize peace, dialogue, and harmony over ideological enforcement. Peace làwa dúró fún, àlàáfíà làwa dúró fún, nǹkan tó jẹ àwa lógún nìyẹn. Òun làwa dẹ̀ gbé dání, òun náà dẹ̀ là ń sọ̀rọ̀ lé lórí, òun ni Ọọ̀ni of Ifẹ̀ ń sọ fún Sultan of Sokoto. Wọ́n mú nǹkan kan tí ò ṣe wá o. Ilẹ̀ Yorùbá ti lálàáfíà. We stand for peace, we stand for dialogue, we stand for harmony over ideological enforcement, because ideology ni ẹ lè mọ sọ pé tí wọn bá ti ṣe Sharia ayé wọn ò lè nítumọ̀, bí wọn bá ti ṣe Sharia kíní kan wọn ò tí ì ṣẹ̀sìn, kò sí ní tó jọ. Number 7, Islam is practiced freely without Sharia. Ọọ̀ni sọ̀rọ̀ wọ́n ní millions of Yoruba Muslims already practice Islam fully. Ṣé ń gbọ́ o, kábíyèsí o, olórí aládé gbogbo o, bàbá. Wọ́n ní millions of Yoruba Muslims already practice Islam fully. Mosque flourish. Sharia applies personally. Marriage, inheritance by choice. By choice ni, not by force. Ẹ má force ẹ̀ láwọn èèyàn lórí ní tí Ọọ̀ni sọ nìyẹn. Mo ní ẹ wò dáadáa kẹ́ gbọ́ nǹkan tí bàbá sọ. No state enforcement is needed. This proves Sharia is not necessary for faithfulness. Ẹgbọ́n nǹkan tí bàbá sọ mẹ́ẹ̀.
pé sharia is not necessary, àwọn ò dẹ̀ fẹ́ rárá. Bàbá ti sọ̀rọ̀ o, olórí aládé ti sọ̀rọ̀, Ọọ̀ni stand is not anti-Islam, it is pro-Yoruba unity, cultural integrity and constitutional order. Yoruba land support freedom of worship, not religion domination. Kábíyèsí bàbá, ṣé gbọ́ nǹkan tó ní sọ báyìí? We support unity, cultural integrity and constitutional order. Yoruba land support freedom of worship, not religion domination. Ṣé gbọ́ nǹkan tí bàbá sọ? Kí lèrò tiyín lórí ọ̀rọ̀ tí Ọọ̀ni of Ifẹ̀ sọ yìí? Ọ̀jájá kábíyèsí bàbá olórí aládé gbogbo Ọ̀ọ̀nìrìnṣà, ọ̀rọ̀ ni bàbá sọ lẹ̀ yìí. Ẹ já pàdé ní comment section. Kí lèrò tiyín lórí ọ̀rọ̀ tí Ọọ̀ni sọ lórí ọ̀rọ̀ sharia yìí? Ẹ bá like fídíò, ẹ bá ń share rẹ̀ jẹ́ gbogbo tó bá yẹ kó dé. We don't want sharia law in Yoruba land. Ọọ̀ni of Ifẹ̀, fire Sultan of Sokoto. Kí lèrò tiyín? Ẹ já pàdé ní comment section. Ẹ ṣé o tẹ́ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà. Please like, share, comment and subscribe. Thanks for watching.